Ẹ káàárọ̀ o. Ẹ dákun mò ń wo ìwòye kan o. Ó dàbí pé àwọn ọmọ ní hip hop yẹn tán kọ hip hop yẹn wọ́n fẹ́ ní ẹ̀kọ́, wọ́n fẹ́ ní làákàyè, wọ́n fẹ́ ní ìtẹríba ju àwọn ọmọ onífújì àsìkò yìí lọ. Even ju àwọn ọmọ onífújì lọ. Ká yọ àwọn àgbààgbà fújì kúrò ńbẹ̀. Ẹni kí nìdí? Mo ti wo fídíò kan tí Qdot tó dọ̀bálẹ̀ fún olórin kan. Àkọ́kọ́ nìyẹn. Mo ti wo fídíò kan tí Wizkid tó dọ̀bálẹ̀ fún àgbà olórin kan pátápátá pẹ̀lú bó ṣe lówó tó. Ó di méjì àbí? Mo ti wo fídíò kan tí Two-Face tó dọ̀bálẹ̀ fún onífújì kan lórí stage. Okay. Mo tún wá rí eléyìí tí Àṣàkẹ́ tó ti dọ̀bálẹ̀ fún Alhaji Saheed Òṣùpá bóyá ìjẹta ó dọ̀bálẹ̀ fún pátápátá. Ṣẹ́rí fọ́tò ilé tẹ́ ń wò yìí, ẹ wo àwọn fídíò yìí náà. Ṣẹ́rí fọ́tò tẹ́ ń wò yẹn ibi tó ti tí Saheed Òṣùpá ti ń gbé dìde ní ó dọ̀bálẹ̀ pátápátá tán fún Alhaji Saheed Òṣùpá. Tó wá yẹ pé àwọn onífújì ẹgbẹ́ wọn yẹn ni èyí tí wọ́n kàn ṣe ni wípé ọ̀gá wa àtúwálè àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n wà gbẹ́nu sí létí wọ́n ti kí tán nìyẹn. Wọ́n sọ̀rọ̀ wùjẹ́wùjẹ́ sí létí kí wọ́n lè bá wọn pa ìkan pé ẹgbẹ́jọ làwọn torí pé wọ́n ti jọ mú máìkì dání. Bí Àṣàkẹ́ ṣe rí Alhaji Saheed Òṣùpá ló ti ń dọ̀bálẹ̀ lọ pàdé rẹ̀ ó dẹ̀ dọ̀bálẹ̀ tán pátápátá bẹ́ẹ̀. Ṣàṣàkẹ́ olówó ni. Ẹ̀mọye onífújì míì tó yá Àṣàkẹ́ lówó jù lọ. Sáriwo ní music ni. Ṣùgbọ́n tó yẹ pé àwọn onífújì yẹn ni níbi ànílàkàyè wọn tó torí pé wọ́n ti mú wọ́n ní ìgbéraga bí wọ́n ní ẹ̀kọ́ bí ọ̀gá wa tálẹ̀ ẹni tó kù wá kàn súnmọ́ ni wá kàn gẹ̀rọ tán wọ́n ti kí tán nìyẹn wọ́n ń fi yẹn yẹn gàn wípé àwọn jọ ń kọ fújì ni. Lóòótọ́ kì í ṣe gbogbo ọ̀gá ló dáa, ọ̀gá mi tí ò bá dáa ẹ lè mọ́ wulẹ̀ kí gan rárá kò síbi tí ò sí. Ṣùgbọ́n wulẹ̀ kí rárá á mọ̀ wípé bóyá ọ̀gá yẹn ni ò dá sí ẹ. Tọ́lá àwọn míì lóòótọ́ wọn gba ìdọ̀bálẹ̀ lọ́wọ́ ẹni tó wà lẹ́yìn wọn. Bóyá látara àìnílàkàyè tàbí tó àìtòlú wọn láṣíwájú tó bá fẹ́ dùn lùlù kò ní bá wọn fèsù ládìẹ yẹn. Ṣùgbọ́n mọ̀ wulẹ̀ kí wá sí àwọn tó dáa táwa mọ̀ tèmi mọ̀ táwọn fáǹsì mọ̀ pé eléyìí dá o ló wà kàn wá kí báyìí tálẹ̀ ọ̀gá wa kí ní pàtó fi kọ́ nìkan wípé pé olórin tóun bá jù lọ dànùdànù tóun dẹ̀ jọ̀gà fún tí ò bá lè dọ̀bálẹ̀ fún òun kó mọ̀ wulẹ̀ kóhun lórí stage báyìí wọn ní kí wọn á lọ máa fẹ̀rẹ̀ á máa kí wọn ní ẹ̀yìn agbo wọn á lọ máa dọ̀bálẹ̀ kí ó tó lè dọ̀bálẹ̀ káyé rí ẹ̀. Nígbà táwọn oní hip hop tán ń ṣerú eléyìí àwọn gan ló yẹ kí ni ò yẹ kí wọ́n ní tẹríba jù because iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ gànfẹ́ ni. Àwọn náà wá ní tẹríba àwọn náà wá hùwà ọmọ tí wọ́n kọ́ jù àwọn ọmọ tán kọ hip hop ẹ̀yin fújì tí ẹ̀ ní tẹríba tẹ́ ẹ̀ ní gbéraga tí yín ti ta. Ẹ mọ̀ ṣe gànfẹ́ lórí kíni ṣe lórí ayé yìí náà tàkàn wà tó yẹ pé lọ́dọ̀ Ọlọ́run gan kò mọ̀ pa wáyé gan. Mo rí tán dà ó ní ayé ta bù sọ́wọ́ tí òkun wọ́ àtúndàálẹ̀ kò tún tó nǹkan eérú ni. Ayé tí gbẹ́rù mi ó sì ń bẹ̀ sọ̀mí ló máa ma wá. Ẹ mà àwọn senior yín ní ẹ mà àwọn ọ̀gá yín lọ́gà ẹ mà àwọn senior yín ní senior. Tó bá ti gbọ́ amú máìkì dání tẹ́yìn náà tẹ́ ti ń rí lóhùn kan gbàǹbì kan tẹ́ ti ń ra mọ́tò kan tẹ́ ti rá wọn kan tẹ́ ti lọ́ńdọ̀ wálẹ̀ fún wọn ní kọ̀rọ̀ tẹ́ ti rán yín lọ sí àjà àti wúmúra ẹ ti sọra yín di ẹgbẹ́ àwọn ọ̀gá yín. Tí ń ti ta dànù ẹni kúre ẹ̀yin tẹ́ ní tẹríba yẹn ni ẹ mọ́ra yín o. Bàbá kan bẹ ní Ọ̀yọ́ Aláàfin o. Ifábùkọ́lá Ifáglórí àtàndá olórí àbọ̀là ẹ bọ̀ fa ni ẹ bọ̀ rí ni ẹ̀yin náà lọ múra fún 2026 ìṣẹ́ yóò lọ déédéé àmúbọ̀kọ àmúbọ̀ àyà àìta ọjà ẹ̀yin náà lọ 419 ti pọ̀ nísìnyí o àwọn ò lè gbé 419 dání
ìlú péjú sábọ̀ Ọ̀yọ́ Aláàfin ni wọ́n wà. jíngù wọn rèé Ọládélé Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. nọ́mbà mi rèé fún polówó ọjà múfì yín fẹ́ jáde 08067109598 08067109598. fíìmù kan bẹ́ẹ̀ YouTube ẹ lọ wò Àjàní jóbi iná ọmọ bàbá ọlọ́fà náà ló ṣe fíìmù yẹn dùn afẹ́ fáwọn èèyàn lẹ́bùn lórí ẹ̀. fíìmù kan náà tuntun wà ní YouTube báyìí ó ti lé ní 1 million báyìí. ẹ̀bùn wà tá a fẹ́ pín ní rédíò. fíìmù yẹn orúkọ yẹn máa jẹ́ ẹ má gbàgbé nọ́mbà mi 08067109598. Àkànjí Abónílẹ̀gbálẹ̀ fíìmù yẹn mà dùn Ògbólúkẹ́ ó dán bẹ́ẹ̀ wọnú fíìmù yẹn àṣé kò sí kankan nu kọ́lé oṣó. ẹ lọ wo Àkànjí Abónílẹ̀gbálẹ̀ ẹ lọ wò. Àyọ̀gọ́ náà sì wà ń bẹ́ẹ̀ tó ń trend lọ́wọ́ ní YouTube. fíìmù bàbá mi Wálé Làwà bàbá promo. Àyọ̀gọ́ ṣé ẹ mọ̀ túmọ̀ Àyọ̀gọ́ tẹ́ bá ti mọ̀ túmọ̀ Àyọ̀gọ́ tẹ́ ẹ̀ bá ti mọ̀ túmọ̀ Àyọ̀gọ́ ẹ lọ wo fíìmù yẹn. tẹ́ bá ti wá mọ̀ ẹ wá comment sọ́sà under comment section ẹ̀bùn wà fún yín. kí ni túmọ̀ Àyọ̀gọ́ ńlẹ̀ Yorùbá ẹ ṣeun o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ̀dùn àfihàn wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Elédùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi kálọ o sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là bẹ́ẹ̀ sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀ àìní iṣẹ́ gidi lọ́wọ́ ìpọ́njú ìkórira promise and fail ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí àìrọ́kọ tàbí aya rere fẹ́ oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ rẹ̀ fífi ojú kó jàǹkárí wọ̀ ìdènà ní ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀ babaláwo Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là ẹ̀ ṣe o Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà ẹ̀yin náà kàn sí wọn gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́ bóyá ẹ̀yin sì fẹ́ borí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin bus stop tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ wọ́n wà ní ìlú péjú 1 sábò Ọ̀yọ́ Aláàfin telephone 08032834630 tàbí 0705288104 ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.